irọ́ ò da ẹni tí ń pa ò lálàáfíà kò sẹ́ni tá a fẹ́ rúkàn tí ò ní bọ́mọ jẹ́ bẹ́ẹ̀mi náà bá jọmọ ìlú Ọ̀yọ́ yóò dùn mí gan yóò sì ká mi lára ṣùgbọ́n lóàǹbì o tí n bá jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́ mo wà nínú ẹni tí ó ti pè wọ́n ṣàkíyèsí tí ó ti bá wọn sọ ilé tí jẹ́ òtítọ́ àti òdodo tí ń ti sọ fún wọn pé kán jẹ́ ká wọ́ọ̀ṣì step wa pé bí eré bí àwàdà àti ń dẹni yẹ̀yẹ́ lọ pé bí eré bí àwàdà àti ń dẹni ẹ̀tẹ́ lọ pé bí eré bí àwàdà àti ń dẹni àbùkù lọ so màá ti mọ̀ pé wọ́n ṣàkíyèsí but unfortunately àwọn tí wọ́n láwọn ń jẹ́ ọmọ Ọ̀yọ́ wọ́n jẹ́ ẹni tó kórìíra òtítọ́ wọ́n kórìíra òdodo àwọn gangan sì ń fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ àwọn ló fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ yìí to the best of my understanding gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí ó yẹ kó ṣẹlẹ̀ Ọlọ́run gbọ́ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí kò yẹ kó ṣẹlẹ̀ kò sẹ́ni tínú ẹ̀ dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ nínú ìgbésẹ̀ àwọn ọmọ Ọ̀yọ́ ló jẹ́ ká máa ṣe yẹ̀yẹ́ torí lẹ́nu àná sóní nìkan Ọ̀ọ̀ni ni wọ́n ń ṣépè fún ẹ̀yin dádì àti mọ́mì mi ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ mà ẹ̀kọ́ ní kókó ẹ gbọ́ sí ẹjọ́ alágbàdo ni mo ń béèrè lọ́wọ́ ẹ̀yin àgbà ni o wípé ṣé bọ́ọ̀lì ọ̀bá dùn káfí kanra méwé pé kí ló dé tí àparò wọn ọ̀wọ́rùn sáàrù tí ọ̀wọ́rùn sọlọ́dẹ tó pa tọ́jẹ́ pààrò ní wọ́rùn sí Ṣèyí Mákindé ló dí ọba aládé lọ́dọ̀ wọn Ọ̀ọ̀ni kọ́ tọ́ni ṣe wá dẹ̀bi tọ́ni ṣe wá dèébú wọ́n ṣe wá ń ṣépè fún olórí aládé gbogbo bí èèyàn bá wá ṣe bẹ́ẹ̀ lẹ́yìn mi ó ṣeé ṣe kó ń tọ̀hún ó mu jẹ ṣùgbọ́n wọn bá àgbà tí mo sì wà láyé tí mo wà láàyè ó ń tọ̀hún ní fara rẹ̀ lọ ẹni ó bú mi lẹ́yìn mi ìfàlókó bí èèyàn bá bú mi lójú mi yọkàndínú yọ dáadáa jẹ́ mọ́ fi eléyìí wo àwọn èèyàn tó ń kọ́mẹ̀ntì lórí tí ò bá ti sọ so kí ni tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ò ní wípé ìpè tá a wí pọ̀ kéèyàn kan wò sùnsùnsùn kó torí pé ọmọ Ọ̀yọ́ lòun kó sọrú ọ̀rọ̀ báyìí sọ̀ọ̀ni this guy call Ọ̀ọ̀ni is ẹranko. Can you just imagine that statement? This guy call Ọ̀ọ̀ni is ẹranko. Ẹ dákun mà ẹ dákun sà sódùn lẹ́nu ọmọ káàárọ̀ oòjíire. Eléyìí ní in Yoruba land there is a street with about 5 kings. Now there are obas without land or territory all over the place. This is the joke that our foolish politicians have made of our traditional institutions. Temu kings are everywhere, including the Ọọ̀ni of Ife. Kẹ́lì mọ̀ tí máa ń bí àkàndọ̀rọ̀ Awíkóńkó nínú ni o. So that ẹni tí ó bá pè mí lálàsejù òun tó ti kọ́kọ́ fọ̀rọ̀ sírò ara ẹ̀ ná. So having said that ẹnìkan náà sọ̀rọ̀ ó ní now that the king of Agọ̀ọ̀jà has taken his crown back and is now authentic ruler of Agọ̀ọ̀jà, Agọ̀dọ̀yọ̀, will the Aláàfin, who in the first place came to Agọ̀ to seek refuge, now go back to reclaim his kingdom in Ibariba land? Or can there be 2 first-class kings in Ọ̀yọ́? Should the name of the town referred back to Agọ̀ọ̀jà, and Aláàfin Owoade should carry the empire back to where it was before the Fulani invasion? Seyi Makinde had opened a paradox box. Now, tí wọ́n bá fẹ́ padà sí empire, ẹ má gbàgbé wípé Bàbá Sàámú ti gbé empire lọ.
àwọn ti jẹ Sàámú of Ọ̀yọ́ Empire. Left to me, this Aláàfin has performed woefully as a king. He behaved badly, and you know what? I think he will be yọkúrò at some point if he continues with his case at the Supreme Court against Seyi. If he is removed, that Aláàfin stool should be scrapped completely, so that we can all have peace and stop the division among the Yorubas that Oba has been causing since his ascent. Historically speaking, Ibadan was the last Oyo Empire, and the Olubadan should fit into that role of the supreme king of the Oyos. The old Oyo that Owo represents no longer exists. It was conquered by the Fulanis. QED. Now, níbo la wá ń lọ lónìí? Eléyìí ni stop blame Seyi Makinde. The two Oyomesi who are recently elevated said they have been on the process since 1953. Náà ti wà lẹ́nu ẹ̀. Wá ìtẹ́ tó wá ń nàka léèbù sí Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀. Ilé yìí ti wà nínú ètò kan tí ń bọ̀ lọ́nà. Ẹ má jẹ́ n tún gba bẹ́ẹ̀ lọ mọ́. Eléyìí ní the Yorubas are at the pivotal point of their existence. The Yorubas are the most sovereign people in the world, all because of greed and extreme wickedness of Atiba and his groups. More than 50 million Yorubas perished. Mr. Ayodele, God bless you. Sorry, ẹ má bínú. Oh my God. Kí ló dé tí volume fóònù yóò wá iṣẹ́ mọ́? Kí ló dé tí volume fóònù yóò wá iṣẹ́ mọ́? Wàláhì kò iṣẹ́ mọ́. Kí ló dé tí volume? Okay. So, only more than 50 million Yorubas perished during this time. Half of Yorubas. Till today, the Yorubas populations around the world is not up to our population then. When there was controversy about electing this man, I pray that his coming to the throne will erect a new beginning of the Yorubas. A period when we would all come back together to work for our development, that he will embrace all the Yoruba Obas and encourage all to work together to start a new renaissance of the Yoruba race. Since he became the Aláàfin, he has been fighting with everyone. The only one he hasn't fought with is Sultan of Sokoto. And I want to believe that if I chose this man, if I chose him, if I must still hate the Yoruba race, we Yoruba people must have offended Olodumare so much that 10 generations later, we are still being punished by putting this boy over us. I am so ashamed to be Yoruba. I am annoyed to see the picture of this arrogant boy. Ẹnìkan náà lọ́kọ́. Now, láì wá ní fi àkókò ṣòfò. Like I said, mo dórí Facebook ni mo rí ọ̀pọ̀lọpọ̀ èpè tí wọ́n, God bless you sir, God bless you ma, tí wọ́n rọ̀jò lé mi lórí. Àwọn tó ń ṣépè jù ń bẹ̀ náà làwọn mùsùlùmí by their name pẹ̀lú tán fi ń parí orúkọ wọn, Inshallah kíní kankankan. Àwọn kan ní ọ̀rọ̀ àwọn máa dàrú. Èmi wá ní ọ̀rọ̀ yín tó ti dàrú already. Bẹ́ẹ̀ tí mọ̀ bí tẹ́ fẹ́ gbé kà. Ẹ tí mọ̀ bí tẹ́ fẹ́ dorí ọ̀rọ̀ yín kọ. Ọ̀rọ̀ yín ti dàrú to the extent pé gbogbo ìlú ò sí ní fọ̀kànbalẹ̀, kò sí ayọ̀ lójú yín mọ́. Ẹnìkankan dẹ̀ kọ́ lọ́gbàá, ẹ̀yin fúnra lára yín lè gba nǹkan yín. So, to the best of my understanding, instead tẹ́ fi máa ẹlẹ́pè, èmi rò wípé èpè ní ọ̀pá yín. Ìkan sọ wípé èpè awólẹ̀ ń jà wọn,
to the best of my understanding Ọ̀yọ́ nìkan la ó lẹ ṣépè fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Ọ̀yọ́ legacy ń kọ́ wàhálà ni tó ń dá sí wọn lọ́rùn ó ń kọ̀ǹsóòlù ọba wọn ẹ̀ ń kọ̀ǹsóòlù ọba yín ẹ̀ ń kọ̀ǹsóòlù ara yín ẹ jẹ́ mọ yẹ̀kún ìfúnpá yín wò dáadáa bóyá ń ga lóòrèkóòrè kẹ́ ẹ yé yọra yín lẹ́nu ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀ ń tọ́ bá mọ̀ wọ́n kó bá mi sún wọn mọ́ bíi àwa lóòótọ́ ọ̀rọ̀ tá a fẹ́ bá wọn sọ ìpè tí wọ́n ń sẹ́ ọ̀ràn àwa ìpè òní nǹkan kan ṣe lára àwa because n ò ṣiṣẹ́ ìpè òye sì yé mi pé béèyàn kan bá ń ṣe aburú béèyàn kan bá ń ṣe dáadáa ṣùgbọ́n táyé ń ṣépè ńláńlá fún torí ojú rẹ̀ tí wọ́n ń wò àtọ̀rọ̀ ẹnu ẹ̀ tán sọ pé ó lè bíi tèmi iṣẹ́ ọwọ́ mi tí mo ń ṣe ní kọ̀rọ̀ yọmọ ṣàdúrà fún mi béèyàn kan bá wá ń ṣe búburú tí ń tafà sókè tí ń yí dóborí ní kọ̀rọ̀ táwọn èèyàn wá ń ṣàdúrà fún gbangba torí ojú rẹ̀ tí wọ́n wà àtọ̀rọ̀ ẹnu ẹ̀ tó dùn iṣẹ́ ọwọ́ rẹ̀ tí ń ṣe ní kọ̀rọ̀ tó dùn àti Elédùà nìkan lọ́hàn sí òun yọmọ ṣe ìpè fún ni. now ẹnìkan wá fi ọ̀rọ̀ kan ránṣẹ́ ó fi gba Aláàfin nímọ̀ràn pàtàkì eléyìí ni mo fi sọ wípé àwọn tó jẹ́ ọmọ Ọ̀yọ́ kí wọ́n súnmọ́ bí ọ̀pọ̀lọpọ̀ nu wọn náà ó ti rí oríṣiríṣi àwọn èèyàn sẹ̀ǹdẹ̀ sí mi mọ́ á ní péèjì ibi tẹ́ni yẹn fi ṣe kọ́mẹ́ǹtì sí I was there mo rí mi náà dẹ̀ ti tọ́jú ẹ̀ láti ìjẹta sí ìjẹrin tí mo ti rí kinní yẹn wọ́n ti jọba àgọ́ ọ̀já tí wọ́n jẹ lánàá tí mo fi rí kinní yẹn mo dẹ̀ ti sèfù ẹ̀ pé a fi gba Aláàfin nímọ̀ràn kí ló ń tàn sọ ó ní I'm not really happy for what is happening to Kábíyèsí Aláàfin Owoade now. I want to advise Baba so that things will be getting better. These controversies are too much for Baba. Ènìyàn ẹlẹ́ran ara ní àwọn náà. These are my advices for Baba. Onítọ̀ ńlá gbé kalẹ̀ tó dáa. Ó móríṣiríṣi àmọ̀ràn wá. Àkọ́kọ́ number 1. Ó ní please sir, sack Al-Maroof as your senior adviser. He has brought more hatred to your throne than good. Ẹ̀yin dádì àti mọ́mì mi òye yé mi àtẹ̀yìn wípé Màrúfù ọ̀rẹ́ mi ọ̀kọlà l'Amẹ́ríkà ó ń lẹni tó kọ́kọ́ mú ẹnu ẹ̀gàn wá sórí Aláàfin tí ń bẹ lórí àpèrè yìí kí bàbá ìwò tó dé. Òun ló kọ́kọ́ sọ̀rọ̀ jáde pé àwọn ti lọ bàbá yìí o kọ́ ní ọmọ pèrè lórí aládé mọ́ o torí olórí aládé àwọn ti dé o. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ Ọ̀yọ́ tún jí Màrúfù ló rò fọ́ba Màrúfù ló sọ pé Ọ̀yọ́ ní jẹ́ kò yẹ káwọ́ jẹ́ pàwọn Ifẹ̀ ní ọmọ ṣàkóso bẹ̀ Ifẹ̀ ò ṣàkóso bì kankan o Ifẹ̀ ní ń dé wọn ládé ni Ifẹ̀ dẹ̀ ń bójútó wọn wọ́n dẹ̀ rí ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí ilé àwọn wọ́n rọ̀ ní ti Ifẹ̀ gẹ́gẹ́ bí bàbá àwọn látòrí ọba Okun Adésíjú Adé wọ́n ti ń relate pẹ̀lú Ifẹ̀ látọdún 1982 ẹ wá wo 1982 sásìkò tá a wà yìí ó ní iye ọdún tó jẹ́ ó ti lé lógójì ọdún dáadáa. Now Al-Maroof ni wọ́n fi jẹ́ Bọ́bagún wà ńbẹ̀ ibẹ̀ náà ló ti jẹ́ ààrẹ Bọ́bagún wà Ọ̀yọ́túnjí ló ti jẹ́ olóògbé nǹkan sí Kábíyèsí lọ́kàn tí wọ́n fi ní interest ńbẹ̀ tí wọ́n ránṣẹ́ sí olóyè Aróńfálè Lukman tẹ́lẹ̀yìn òfin lọ tọrọ wípé wọ́n lu ni wọn ò lu ní fi wáyé tí Aróńfálè fi padà tó fi kú láì tí ìpéjọ mẹ́wàá tí wọ́n lọ sáàfin Ọ̀yọ́. Màrúfù yìí ni ńlọ́bẹ̀rẹ̀ rẹ̀ Màrúfù yìí ni ọmọ kí fatafata lórí social media ni ọmọ búgbá ni ọmọ búàwo Olúbàdàn dẹ́ta ìdè Màrúfù yìí náà lọ́kọ́kọ́ ń bú wọn oríṣiríṣi èébú látọ̀yọ́ oríṣiríṣi ọ̀rọ̀ àlùfànṣá látọ̀yọ́ gbogbo rẹ̀ lọ́làkọ́ọ́lẹ̀ àwọn mùsùlùmí máa ń kọrin kan wọ́n ń kọsẹ́ rẹ̀ lẹ̀ o 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 àwọn màláíkà méjèèjì wọ́n ń kọsẹ́ rẹ̀ lẹ̀ o. gbogbo àwọn nǹkan yìí là ń rí là ń kọ́lẹ̀ là ń fèsì sí gbogbo àwọn nǹkan yìí ní gbé oró tó fi dẹ́jẹ́ pé lákòókò kan Ìbàdàn àtọ̀yọ́ ti ń gbéná wojú ara wọn. kí ló wá ṣẹlẹ̀? Number 2 now arákùnrin ní kí Kábíyèsí ọba Owoade kó yọ Màrúfù gẹ́gẹ́ bí senior adviser torí Màrúfù máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni pòun gangan ló ń pàṣẹ fọba. Màrúfù ló kọ́kọ́ sọ wípé àwọn gbalé ẹjọ́ lọ
káti ẹ̀ tó mọ̀ pé bóyá wọn lọ ilé ẹjọ́ ńlọ́kọ̀ sọ pé àwọn lè lọ ilé ẹjọ́ o wọ́n láwọn ó challenge pé wọ́n f'Olúbàdàn ṣe alága ìgbìmọ̀ lọ́balọ́ba ilé yìí ń lọ lọ́wọ́ wọn mọ̀ pé lè tí ó ṣubú bà wọ́n tí ó ṣubú tẹ̀ wọ́n tí ó ṣubú lù wọ́n ó kọjá ti à ń jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba àjẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba lọ. so gbogbo àwọn nǹkan yìí ní ṣẹlẹ̀ Ọ̀yọ́ òwe nǹkan kan àwọn àgbààgbà wọn dákẹ́ wọn ò sọ nǹkan kan èsì táwa bá wá ń fọ̀ ni wọ́n máa kùn lé lórí náà mọ̀ ṣépè lé lórí náà mọ̀ bí ibú lé lórí gbogbo àwọn tí ń ṣépè lórí péèjì mi lórí Facebook alternative méjì náà ló wà ìsídà kí n delete tí wọ́n tán kọ tàbí kí n remove àwọn kan kúrò alternative kẹta ni pé kí n delete wọn kúrò kí n sì tó remove àwọn náà kúrò kí n delete tí wọ́n kọ kí n tó remove àwọn náà kúrò ilé yìí wá rọ̀ mí lọ́rùn jẹ̀kọ́ lọ torí pé olólùfẹ́ mélòó mo ní lọ́yọ̀ọ́ láti ìgbà tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ọ̀tá ọ̀run ọ̀gbẹ́bọ ni mo ní láti bẹ̀ tọ́jẹ́ pé tán bá rókù mi ń bòjì wọ́n wọ sínú òrùn tí wọ́n bá pàdé mi kò sí wọn ó gbé ní pẹ́rẹ́gì ìjà kaná tèmi náà fi sọ wípé n tí ó gbé mi dọ́yọ̀ọ́ kódà tí wọ́n bá gbókù mi débẹ̀ wọ́n tají so ilé yìí ò ti wà ńlẹ̀. Number 2, sir, try to have roundtable meeting with all Oyomesi. God bless you tanu merciful solution. God bless you sir, God bless you ma bọ́yọ̀ ọkùnrin náà yẹn wọ́n àbò obìnrin. Sir, try to have roundtable meeting with all Oyomesi and Alagoja and listen to their own advice about how to move Oyo forward. My lovely brother tọkọ kínní yìí aṣọ ilé yìí ọ̀bọ ọmọ yẹn mọ́ ọmọ yẹn lè ti rìn òwò ọjà because number 1 mẹ́fà làwọn Oyomesi àwọn mẹ́rin ò sí lẹ́yìn Aláàfin tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ìpìlẹ̀ títí dìsín àwọn méjì péré ló wà lẹ́yìn Aláàfin àwọn méjì tó wà lẹ́yìn Aláàfin àwọn méjì náà ló ti gbadé so ẹ rí i pé medicine after death ni bí ìgbà téèyàn ti kú táyì tẹ̀ wá ń rọ oògùn sí lẹ́nu kò lè work àṣà ọ̀nà o ẹ má pa mí nà o. So now roundtable meeting pẹ̀lú Oyomesi ó ti pẹ́ jù kálẹ̀mí l'Aláàfin Owoade immediately tí mo dórí àlééfà ní ti lọ bá àwọn bàbá yìí nínú ìyẹ̀wò no matter adé tó wù kó wà lórí mi wọ́n dọ̀bálẹ̀ gbalaja ẹ̀yin bàbá mi ipò ọmọdé bá sálù ọgbà ẹ̀yin náà lẹ sọ pé ọgbà ta tó nu Mr. Merciful Solution, God bless you sir. Ẹ̀yin bàbá ó dì wọ́n lẹ́sẹ̀ mú lálẹ́ ni ó ń gbà tí ọ̀sẹ́ nìkan kan bẹ̀ tẹ́nibọ́dì ò ní rí nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé ó tilẹ̀kùn àwọn ìyàwó wọn wà nínú ilé kò ní sọmọ wọn kankan bẹ̀ ó wá dọ̀bálẹ̀ ó lọ́ máa dì wọ́n lẹ́sẹ̀ mú kọ̀ọ̀kan. Ẹ̀yin bàbá mi ẹ̀yin lẹ sọ pé tọmọdé bá sálùgì ọgbà ni ẹ̀yin lẹ bí mi ẹ ṣe já kọ́mọ lùpọ̀ bọ́ ká gbà pé kádàrá lọ́yàn mi láì sígi lẹ́yìn ọgbà wíwó ní wò bí n bá ti ń rí lẹ́yìn mi inú mi ó sì máa dùn ọkàn mi ó sì máa balẹ̀ ara mi ó sì máa yá gágá àìsígi lẹ́yìn ọgbà yóò wò bẹ́ẹ̀ bá ti tẹ̀lé mi bàbá mi kò sí nǹkan tí mo fẹ́ ṣe ẹ dákun mo forí adé bẹ̀yìn ìrùkẹ̀rẹ̀ rí ọ̀dà bẹ́ẹ̀ bá ti gbà adé rí ìrùkẹ̀rẹ̀ rí ẹ máa dé. Òye yé mi dáadáa wípé àwọn bàbá yìí ó rò lẹ́ẹ̀mejì pé táǹkọ́ ọmọ yìí lọ́gbọ́n kọ́rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó wá dàbí ẹni tọ́gbọ́n àti àfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ẹni tó gbà pé ó ń gbọ́n àtàfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n kí ló ṣẹlẹ̀ sí wọn ṣé àsọ̀tàn ni ẹ má jẹ́ àsọ̀tẹ̀ já mọ̀ lọ bá ṣe ń lọ. Now bọ́ bá wá ṣe bá ń tán lọ́dọ̀ kínní tó ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ kejì tó ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ kẹta tó ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ kẹrin nínú àwọn tí ò tẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn fúnra lára wọn ni wọ́n máa pera wọn mọ́mọ́ rí alára ilé rẹ̀ tó wà ìyẹn wọn mọ̀ pé sọ́dẹ̀bẹ̀ náà ó wá sọ́dọ̀ tèmi náà ní ra bàbá tá ń kọ́ mọ́ lọ́gbọ́n sàgbàká o tá a sì ti ń wo bí tí yọ jẹ lára rẹ̀ tá a ti ń wo bí tá a ti ń wo tá a fi ṣe náà yọ wá pé ìpàdé wà o kí láàṣì lórí ọ̀rọ̀ tó délẹ̀ yìí ọ̀tọ̀ lẹ́ni tá a gbé dání ilé náà ọwọ́ tó yọ yìí yọ dàbí pé yọ sọmọ tó dáa ẹja bá ọmọ wa sọ̀rọ̀ pé kó jágbà pé kádàrá ní fìyàn jọba wọ́n pàṣẹ èdè
ẹni tí àwọn mú, àwọn tí wọ́n pick ẹni tí wọ́n mú ni wọ́n mọ̀ tí wọ́n rí, because lo and behold ẹni tí wọ́n mú náà wọ̀ tí ọba ọlámọ̀ye ọba gbogbo téèyàn fi jọba pátápátá ló ní. Gómìnà Seyi Makinde ló change èròǹgbà àti ìlànà àwọn Ọ̀yọ́mèsì. Yorùbá wa ní oyè tá a bá fọ̀tẹ̀ jẹ bí kíkẹ́ làákẹ́ bí ẹyin. Ọba Owoade fọ̀tẹ̀ joyè kò tún kẹ́ kò tún mọ bá ń ṣe kẹ́ kò tún wọlẹ̀ tí fi ń dédé tẹ̀lẹ̀ bó ṣe wù ú. Àwọn akóti ẹ bá ní adásíni lọ́rùn obìnrin ọ̀dọ́gọ́ àwọn ló tún wá gbà gẹ́gẹ́ bí PA personal assistant, media assistant, special adviser. Àwọn eléyìí wọ́n ti ọba lugi ní gbogbo ìgbà, wọ́n ti lugi gbogbo ibi tán bá ti rò pé àwọn fẹ́ ràn lọ́wọ́ wọ́n ó gbé gbági wọ́n ó gbé gbági wọ́n ó gbé gbági bí wọ́n ṣe ń gbé kọ́ lọ tó ń gbé kọ́ lòsì. Ọba tó yẹ kó wọlé tìyìntìyìn ó wá ń wọlé tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ tàbùkù tàbùkù. Ronu wá dorí àgbàkodò wọ́n wá sọ kábíyèsí sínú dààmúdààbò. Àwọn èṣù lẹ́yìn ìbejì yóò sì tún dákẹ́ wọ́n tún tẹ̀ síwájú ni. So gbogbo eléyìí ìbẹ̀rẹ̀ ní ti wáyé kì í ṣe lọ́sàn gangan báyìí. Kábíyèsí ti fẹ́ ṣayẹyẹ ọdún kan lórí oyè bó bá di ní oṣù kẹrin ní ìsìn wọ́n ṣayẹyẹ ọdún kan. Ṣégbà náà lẹ́ẹ̀sẹ̀ wá lọ bá Ọ̀yọ́mèsì kan tẹ́ sọ pé fẹ́ bẹ̀ wọ́n. Gbogbo Ọ̀yọ́mèsì dẹ̀rẹ́ yìí àsọtẹ́lẹ̀ ti wà wípé immediately tí Aláàfin àná kú tálàfin àná wàjà ní kálukú wọn ti sọ wípé àwọn náà ní interest sọba gbogbo wọn kì í ṣe bàbá Sàámù àti àgbà Akínní kan gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà. Eléyìí ń bẹ́nu ètò mi kan mo ti bá ń package ẹ̀ yọ jáde later now. So my lovely brother tó sọ̀rọ̀ kò sọ́nà tán fẹ́ fi bẹ àwọn Ọ̀yọ́mèsì padà mọ́ tàbí tán lè jókòó Roundtable pẹ̀lú wọn. Àwọn kábíyèsí àtàlágọ̀ ọ̀já ọ̀jọ́ níjà wọn ò sì jọ lọ́rẹ̀ẹ́ ojú ní pe ní káyálé. Tí kábíyèsí ọba Owoade bá nawọ́ ọ̀fẹ́ sálágọ̀ ọ̀já àgbàlagbà làwọn ojú wọn ti rókun wọn ti rọ́ṣà wọn ti bá lára sí wọn ti bá jèrò sí wọn ti ṣe pẹ̀lú ọwọ́ àràngún wọn mọ̀ fún wọn mọ̀ gbè wọn mọ̀ tún wọn mọ̀ sí wọn mọ̀ wì wọn mọ̀ sun wọn sì mọ ibi tá a gbélé ayé kà wọn rẹ́dì láti bá kábíyèsí ọba Owoade ṣe dáadáa. Ewúrẹ́ wọn ò pọ̀ wọn sọmọ ìyá àgùntàn Ọ̀yọ́ ní pé yèyé àwọn òbí dúdú àwọn alágọ̀ ọ̀já òbèrè ń tọ́pọ̀ ẹ̀fún aládé àwálá nílẹ̀ Mr. Ṣọlá ọ̀kẹ́ owó mi ò ní wáyé tì sà bọ́dẹ̀jì obìnrin ni mi ò ní wáyé tì mà. So now n tí wọ́n béèrè ọ̀pọ̀ ẹ fún wa ní adé ẹ ti gba gbogbo lẹ̀ mọ́ alọ́wọ́ no problem. Ìwọ̀nba bí tó kù yìí àfẹ́jọba lórí ẹ̀ káwa náà tọ́ adùn wò àjẹ́ kíkan mọ́ dídùn ló kù àjẹ́ kíkan mọ́ ńlọ̀yọ́ yarí rántó ni wọn ò gbà fún wọn. Ok now ńbẹ̀ láti wá mú àpẹẹrẹ jáde. Ọ̀ọ̀ni tí Ilé Ifẹ̀ fi ogún ọba jẹ lọ́jọ́ kan ṣoṣo torí wọ́n ní tó bá jọmọ ẹlòmíì ló kú wọn ò kì í yẹ̀yẹ́ wọn ò dákẹ́ pé tọ̀yọ́ nìkan la lè yọnu sí àyọnu sí tìlú mi Ifẹ̀ lọ́dáràn lọ wọn ọba Adéyẹyẹ ní Tògó Ọọ̀ni Adéyẹyẹ ní Tògóòsì lọ́dáràn lọ wọn Kennedy torí pé Ọọ̀ni ń gáàsì lójoojúmọ́ ibi tí lékelèké sì ti ń fọṣọ ẹyẹ àparò wọn ọmọ náà bẹ̀ náà fi rìtọ́ sọ́ọ̀tì sí èébú ẹ̀gàn èpè ìlara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ọlọ́run jẹ́ kójú wọn là. So like I said kò sáàyè Roundtable mọ́ eléyìí ti dàfẹ́ ẹ̀yìn tẹ́gun aláré fi sọ. Number 3, try to settle the rift between you and the Prince Lukman Gbadegesin who Ọ̀yọ́mèsì choose before destiny choose you sir. God bless you. Ẹni tó sọ̀rọ̀ yìí lákàyè ń bẹ́ńbẹ̀ tó pọ̀ ló jẹ́ kí n gbé wá bẹ̀yìn ìyá àti bàbá mi lórí ìtàkùn ayélujára. Now ọmọọba Lukman Gbadegesin like I said is very very worthy of the Aláàfin. Gbogbo tẹ́dà fi jọba pátápátá téèyàn fi jọba lóní ó lára ẹ̀ ó ní bọ́dì ẹ̀ ó lówó ẹ̀ ó ní ara ọlá ó ní ara iyì àtàrà ẹ̀yẹ. Kádàrá ló mọ̀ Owoade wá lójijì
ẹ̀bẹ̀ tá a wá ń bẹ kádàrá ni pé kí kádàrá ó má jẹ́ kí ìtàn míì ó tún ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ torí tí bàtà bá ń ró wálewále kò sí nǹkan méjì yọ ya ni níbi tí ọba Owóadé ń lọ nìyẹn. So láti try to settle rift between you and the Prince Lukman Gbadegesin, unfortunately eléyìí náà yẹ kó ti wáyé láti ìpìlẹ̀ immediately tí wọ́n sì wúyè tán ló yẹ kó ti consult ọmọọba Lukman Gbadegesin. Kò síbi tí kì í ti ṣẹlẹ̀, orí adẹ́tù ń pè tí àrán, orí adáràn ń pè tí ọba, kò sẹ́ni tí nǹkan rí òwú. Gbogbo ọmọ ọba ní ọ̀yọ́jú sóyè ọba, èmi náà jẹ o, kálukú ó fìfẹ́ hàn. Tìjẹ̀bú ń bẹ́ẹ̀ lọ́wọ́ ní ìsìn wọn ń dàgẹ̀ mọ́ra wọn lọ́wọ́, yóò já sẹ́nìkan lọ́wọ́. Bó bá já mẹ́nìkan lọ́wọ́, àwọn kan sọ pé kò rí bẹ́ẹ̀, wọ́n lo èrú ni wọ́n ṣe kinní kan, gbogbo ní ti wáyé. Àwọn tí wọ́n pa wọn lọ kóòtù, wọ́n bá kóra wọn lọ kóòtù at the end of the day, torí bá mẹ́nìkan tí gómìnà bá fẹ́ nìkan jẹ́, wọ́n sọ pé kán consult àwọn tí wọ́n jọ duyè. There is no winner, no loser. Bàbá ń díje fọba, no winner, no loser. Tá a bá fẹ́ di primary òṣèlú, ẹni tán bá ti píìkì kọ́mọ rẹ̀ gẹ́gẹ́ bí winner, kọ́ consult àwọn tán fìdí rẹmi tàbí tán jákulẹ̀ tàbí tí wọ́n jọ gbé tán jọ díje, kó jẹ́ kí wọ́n mọ̀ wípé wọ́n ní iṣẹ́ pàtàkì láti jẹ́ fóun, wọ́n ní ipa pàtàkì láti kó bóun bá fẹ́ ṣàṣeyọrí àtàṣeyege. Primary ńkọ́ ni òtè òṣèlú ti parí náà. Lẹ́yìn primary láàṣì gbogbo gbangba wálé à, ẹnìkan ìjáwádé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jẹ̀ mọ́, ẹnìkan igi kan ìṣègbè èèyàn kan ìsọjà, ìbàdí kan ò lè jòkó lẹ́ni, ọwọ́ kan ò lè gbẹ́rù lórí, kọ́dọ̀mọ́nà dáadáa. So with that, ńgbà tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú Ọọ̀ni tilé Ifẹ̀, Ọọ̀ni bá gbogbo àwọn tí wọ́n jọ díje, Ọọ̀ni plead sí wọn, Ọọ̀ni consult wọn, Ọọ̀ni visit wọn, Ọọ̀ni lọ kí wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọ́n ṣe é ṣe nu. Láti ìgbà náà kálukú jogun omi, àwọn tó lẹ́jọ́ ń kọ̀ tó withdraw ẹjọ́ lọ́ba tán. Àìfẹ̀lẹ̀ kébò sí láì lùgbẹ̀dú sí, bẹ́ẹ̀ yẹn bá fẹ̀lẹ̀ kébò sí, ìbò sí dùn ún jò, ìbò sí o, ìbò sí, ìbò sí o, ìbò sí, ìbò sí o, ṣé kò dùn ún jò ni? Ìbò sí dùn ún jò. Bẹ́ẹ̀ yẹn bá ti lọ́rọ̀ orí lẹ́nu tó ní wàárí lọ́wọ́, Yorùbá ní ọ̀rọ̀ ní yọ obì lápò náà ní yọ fà lápò, ọ̀rọ̀ rere ní yọ obì lápò, ọ̀rọ̀ burúkú ní yọ fà lápò. Wọ́n wá ní arojú kókó gbọ́n aṣọ̀yàyà ò sí èrè, ṣùgbọ́n tó bá ṣe aṣọ̀yàyà tó fi san ẹgbẹ̀rún kan pẹ̀lú ẹ̀rín, bó bá já arojú kókó bíi Aláàfin ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni ó fi san. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni wọ́n ń san lọ́wọ́ tí wọn ò tí ì rí san tán. Ògún dá kan kò tán, ó tún lóun Ògún dá méjì. Wọ́n wá ń rí gbogbo ẹ̀ lérí ara wọn, gbogbo nǹkan wá ń ṣubú lé wọn. Ọ̀nà àbáyọ wọn ò mọ̀, agídí inú kan ráàyà lókù tọ́yọ̀ ń lò. Now so àti bẹ̀bẹ̀ eléyìí ò lè wáyé mọ́, wọ́n sì tún lè ṣe báwọn àmọ́ bá ráwọn àgbà gidi tó lè pè wọ́n papọ̀. Number 4, stop fighting for supremacy. It can never take you to anywhere, sir. This is 2026. There is no Oba that is bigger than any Oba under the Nigeria Constitution. All the Obas that are great today, they work towards it, sir. Ṣé rí pé nìyí ó lọ́pọlọ àtọgbọ́n, ó sì lágbèkalẹ̀ tó dáa. Ẹ mọ́ jàjà àgbà, kò sẹ́ba kan tó lè jẹ gàba lórí ọba kan lásìkò tá a wáyé. Ìdàgbàsókè lọ́ba ló ń fẹ́, ìdàgbàsókè lọ́ba ló sì gbọ́dọ̀ mọ́ wá. Ní tá a fi ń jẹ ọba sí lórí nu, ìsì láti máa sọ pé ẹnìkan kéré sí mi, ẹnìkan ò kí mi, ẹnìkan ò kí mi dáadáa, ẹnìkan ò ṣe gbá, ẹnìkan ò ṣàwo. Ọba kan ṣoṣo ló dìsáàfù ọ̀wọ̀ àtàpọ́nlé tọ́pọ̀ jù láàrin ọmọ káàrọ̀ òjìrè, láàrin gbogbo ọba ilẹ̀ káàrọ̀ òjìrè. Ọọ̀ni tilé Ifẹ̀ ni ẹni tó di àpèrè Oòduà àmúnà, ẹni tó di ilé gbogbo wa, àmú gbogbo wa, ẹni tí ń bomi rin igi tó so gbogbo wa nìyẹn. He deserve, anybody tó bá ti wà lórí throne yẹn deserve special treatment, special respect. Anybody tó bá ti wá fún Ọọ̀ni ní special respect, naturally àpọ́nlé àti iyì àti ẹ̀yẹ yóò mọ̀ wá tọ̀ olúwa rẹ̀ lẹ́yìn láì béèrè fún rárá. Exactly n tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ nù. So number 5, be yourself. Stop copy former Aláàfin Adéyẹmí. Adéyẹmí spent 50 years on the throne. He works for his relevancy through connection. He works with many governors, presidents, senators, and many prominent Nigerians. That is enough. That is enough for him
to be powerful, you can also start your own way now. By the time you reach 10 years on the throne, you will get there, sir. This man is very, very intelligent. He brought out some vital points tí Aláàfin lè work on, tí Ọ̀yọ́ lè work on. Ẹni tó dé lónìí, Yorùbá máa kọrin kan, àbáwọn onílù náà máa ń lù. Lékèrè wọ́tọ̀ gbọ́lù kó tó dáyé ńkọ́, àbímọ lónìí ó lóun ọ̀bá wa ṣeré kó tó dáyé ńkọ́. Ńgbà tí Aláàfin dé lónìí tó fẹ́ dọ́gba pẹ̀lú Ọọ̀ni tó ti wà lórí àpèrè fún 10 years. Kò sí magic, there is no shortcut to success than hard working, and we gain nothing on a platter of gold. We work for everything we achieve in life. Yorùbá ní ìgbìyànjú ní ṣàtọ́kùn fún lóríire kì í wọlé bá la tẹ̀tẹ̀rẹ̀. Ẹnìkan ò lè káwọ́ lọ́wọ́ kó kásẹ̀ lẹ́sẹ̀ nígbà gbogbo ayé bá gbabi iṣẹ́ lọ. Kó wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ kó máa gbàdúrà kó ní mánà máa jábọ́ látọ̀run. Ebi ọ̀pá kú o. Ọyẹ́ ni ó kìlọ̀ fún tòbí, ebi ni ó sọ̀rọ̀ fọ́lẹ̀. So gradual by gradual, gradually by gradually, ẹ̀dá gbọ́dọ̀ lay foundation kó tó bẹ̀rẹ̀ sí mọ blọ́ọ̀kù lé lórí. Kò sí bílé náà ṣe ga tó láyé, including cocoa house wa tàbí ilé tó tún ga ju cocoa house lọ Nàìjíríà. Bílọ́ọ̀kù kan ni wọ́n kọ́kọ́ fi lélẹ̀. Wọ́n plọ̀mù ẹ̀ sọ́tún, wọ́n plọ̀mù ẹ̀ sósì, wọ́n yẹ̀ wò, wọ́n fi sìmẹ́ǹtì sí, ìgbàdógóje, sọ́báramu, sí ọ̀báramu, sódúróore, sí òdúróore, kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní mọ eléyìí tó kù kan tó bẹ̀rẹ̀ sí ní mọ́lẹ̀ lórí. Nílé ò fi wá dóore ní láwọn pé bricklayer olókọ́lé perfect, ọwọ́ ẹ̀ smooth, ọwọ́ ẹ̀ straight. Nílé ò fi ní bend báyìí, nílé ò fi ní bend báyìí, nílé ò fi ní bend báyìí, nílé ò fi dúró re. Gbogbo ẹ̀dá tó bá ti mọ bí wọ́n ṣe lay foundation, bí wọ́n ṣe mọ́lẹ̀ lórí, irú wọn máa ń padà ṣàṣeyọrí. Ó lè mọ́ fast. Tó bá jẹ́ mi l'Aláàfin ni dídé tí mo dé, àwọn tó ti wà níwájú nílọ́bà Ọọ̀ni dé, Ọọ̀ni gbọ̀nà Ọ̀yọ́ lọ. Gbogbo àwọn ọba tó ti dira ọ̀tẹ́lẹ̀ dọ́ni, gbogbo wọn lọ nìkan sí, ó wá bá wọn lójijì. Wọn mọ̀ pé irú ẹ̀ lè wáyé, including former Aláàfin ìyún bàbá wa Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta. Ọọ̀ni yọ sí wọn lójijì, ó bá bàbá lẹ́jà fò. Bàbá wa forced láti bọ́ Ọọ̀ni ṣe ìbá àjójú. And to the best of my understanding, bàbá Aláàfin àná ọ̀bọ Ọọ̀ni Adéyẹyẹ ní Tògún òsì ṣe pẹ̀lú ojú, wọ́n bá wọn ṣe pẹ̀lú ọkàn ni. Me can testify to that. But ikú lọ bọ̀lá jẹ́. Now lóòótọ́ ìjà tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú bàbá méjèèjì nílé Ifẹ̀ àti lọ́yọ̀ọ́, kò sí bí bàbá Aláàfin ṣe máa free, torí ẹyin lòun bó bá ti bọ́lẹ̀ kì í ṣe é gbàjọ mọ́. Ntí bàbá ti sọ nípa Ifẹ̀, ntán ti sọ nípa Ọọ̀ni àná, kò lè fún wọn ní freedom láti kù fèrè wáfẹ̀. Bàbá náà ìbá ti wáfẹ̀ lẹ́yìn ìgbà tí Ọọ̀ni Adéyẹyẹ ní Tògún òsì lọ rí bá wọn lọ́yọ̀ọ́. So ó ní wípé bàbá ń gbẹ́ kòtò ọ̀tá ká mọ́ gbẹ̀jìn pọ̀ torí pé ọmọ rẹ̀ lè kó sí, bọ́ bá sì kó sí, kò sí méjì inú kó dá lápá tàbí kó sẹ́ni tán. Ńlá fi sọ wípé ẹ mọ́ kanú, àgbà tó bá ẹ wí fún àgbà yìí kọ́ mọ́ kanú, torí pé àgbà tó bá kanú tó tún kan lé kò ní rèèyàn bá gbénu lé tọkàn. So to the best of my understanding, you don't need to copy anybody. Dídé tẹ́ ẹ dé, àwọn aláṣọ mọ́ ń gbé bí aṣọ ìsìn, wọ́n fẹ́ mọ dábò yín mọ́ ṣe ń dábọ̀ ni. Ńgbà tá a kẹ́nu bò yín ẹ̀ stop ẹ̀. Àwọn aláriwo tán pariwo olórí ọba dé, olórí ọba dé. Wọ́n fẹ́ mọ̀ ṣe bí ẹni tí ń lead Ọọ̀ni, tí máa ń kéwì, tí máa ń kí oríkì Ọọ̀ni. That is copycat. You don't have to do that. You can choose your own way. Lára ẹ̀ ní tilé Oòduà àtẹ́kọ́ sínú pálásì ọ̀dọ́ yín. Why not ilé Àtìbà? Why not ilé Ọ̀rànyàn? Why ilé Oòduà? Tó sì jẹ́ pé pálásì Ọọ̀ni ilé Oòduà ní jẹ́. So with that, copycat ni. Náà ni brother mi ń sọ fún yín pé kẹ́ ẹ má copy. Gradual by gradual, ẹ má súnmọ́ àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀. Ọọ̀ni Adéyẹyẹ ní Tògún òsì, wọ́n very very open for anybody tó bá ready láti bá wọn ṣe. Bó bá jẹ́ mi lẹ́yìn ni Ọọ̀ni Adéyẹyẹ ní Tògún òsì ni wọ́n súnmọ́. Gbogbo ibi tí bá ń lọ àjọ máa lọ, gbogbo ibi tí wọ́n bá ti ń rọ̀ ni wọ́n máa rí mi ń bẹ̀.
kò sí connection kankan jù bá ń lọ from there àwọn tó ní mọ̀ tẹ́ ẹ̀ mọ̀ yọ mọ̀ Aláàfin rẹ àwọn náà tiẹ̀ ti rí nígbà tó ju wọn fọ́ pé Aláàfin lélẹ̀ o bọ́n ṣe ń bọ̀ ní ṣe wọ́n mọ̀ bẹ́yìn náà ṣe ṣùgbọ́n inú wa dùn wípé ṣe papọ̀ pẹ̀lú Ọọ̀ni láti bẹ̀rẹ̀ kọ́ wá jẹ́ pé létà lẹ yọwọ́ torí pọ́ possible kọ́ ni ó ti foríṣiríṣi àṣírí hàn yín kẹ́ ẹ wá gé lẹ́yìn jẹ ó dá bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ láti lẹ̀ so we are very very happy about that.